Eléyìí ni ìwẹ̀ àánú téèyàn fi ń rí ṣe tó sì fi ń rí oore gbà tí ọ̀nà fi ń là fún yàn. Tẹ́ ẹ bá rí ìwẹ̀ yìí wẹ̀, ó kéré jù kẹ́ máa wẹ̀ lẹ́ẹ̀kan lóṣù àbẹ́ẹ̀mejì lóṣù, ẹ ní táwọ́ ná. Kí lẹ fẹ́ lọ wá fún ìwẹ̀ yìí ẹ̀yin ọmọ ìyá mi? Ẹ lọ bá mi wá ewé bomubómú, ìyẹn ewé tí wọ́n fi ń ṣe wàrà, ewé bomubómú. Kẹ́ ẹ bá mi wá nọ́fíndà, parfum nọ́fíndà seaflower, òun ni. Kẹ́ ẹ bá mi wá ọ̀gà gbígbẹ. Báwo la ṣe fẹ́ ṣiṣẹ́ yìí? Ẹ mú ọ̀gà gbígbẹ yìí, ẹ gún dáadáa kó kúná lẹ́búlẹ́bú. Bẹ́ẹ̀ bá sì fẹ́ lọ ni, kẹ́ ẹ wá lọ sí di ewé bomubómú yìí láàárọ̀ kùtùkùtù tẹ́ ẹ̀ tí bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ìdájí. Ẹ mú pọ́n kan àbówó tẹ́ ẹ bá ní lọ́wọ́, ẹ mú dání. Tẹ́ ẹ bá dé di igi bomubómú yìí, ẹ bọ́ bàtà yín, ẹ mú owó yẹn sọ́ sí di igi bomubómú yìí. Ẹ wá gbá ewé bomubómú yìí lẹ́ẹ̀mẹ́ta pa. Ìwọ igi bomubómú yìí, oríire mi ni mo wá gbà lọ́dọ̀ ẹ, nítorí pé kò sí ibi ilẹ̀ tí kò gba ìwọ bomubómú. Lójò lẹ́ẹ̀rùn kò sí ìgbà tí o kì í hù tí o sì kì í so. Irú àṣírí yìí gangan ni mo fẹ́ kí o fún èmi lágbájá ọmọ lágbájá. Gbogbo ibi tí n bá dé kí n máa ríre gbà ń bẹ̀, kí lẹ̀bẹ̀ máa gbà mí. Kábíyèsí ọba mi Èdùmàrè. Ẹ wá kán ewé yìí kẹ́kán 16, 16. Kó jẹ́ èyí tí ò pọ́n tí ò sì lu. Ẹ dákun ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ kí ìbéèrè pọ̀. Ẹ má jẹ́ kí ìbéèrè pọ̀. Mo ń sọ fún wa, tí n bá fi ilẹ̀ bí mo ṣe sọ ni kẹ́ ẹ ṣe máa ṣe. Ẹ má jẹ́ kí ìbéèrè pọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ tún ń ṣàlàyé èwo làwọn lè ṣe àbí kinní kan wípé wọn ì fiṣẹ́ tó pélẹ̀. Báwọn kan bá fiṣẹ́ pípélẹ̀ tí wọ́n nìyẹn. Èmi ń tèmi, iṣẹ́ tí mi ì bá fẹ́ filẹ̀ mi ì fẹ́ filẹ̀ ni. Àmọ́ tí n bá fi iṣẹ́ kan kalẹ̀ fún yín, ẹ mọ̀ pé iṣẹ́ tó pé iṣẹ́ bàbá mi ni, kì í ṣe pé mò ń lọ wò ó níbì kan tí mò ń filẹ̀ fún yín. Inú ìwé bàbá mi ni òun ti ń filẹ̀ fún yín, tó sì jẹ́ iṣẹ́ tá a ti ṣe fáwọn èèyàn àbí táwọn náà ti dánwò ni. Ó dáa, nígbà tẹ́ ẹ bá gún ọ̀gà yìí tó gbẹ dáadáa, tẹ́ ẹ délé tẹ́ ẹ ti kó ewé bomubómú yìí, ẹ wá ike ìwẹ̀ yín àbínú nǹkan yín, ẹ bomi sí, ẹ kó ewé bomubómú yìí sí. Ní ìdájí náà kó òòrùn tó yọ ni o. Ẹ gbó nígbà tẹ́ ẹ bá gbó tán. Ẹ wá mú ọ̀gà gbígbẹ tẹ́ ẹ lọ̀kún náà yìí, ẹ wá mú, kẹ́ ẹ fi wọ́n orí ẹ̀, ẹ má rò ó, ẹ kàn fi wọ́n orí ẹ̀, ẹ wá bá mi gbé sóòrùn. Kóòrùn kó yọba níbẹ̀. Tó bá wá di ìrọ̀lẹ́ ní nǹkan bíi aago 6 sí 6:30, kóòrùn tó wọ̀ pátápátá, ẹ gbé wọnú ilé. Tẹ́ ẹ bá gbé wọnú ilé ńkọ́, kí lẹ fẹ́ ṣe? Ẹ filẹ̀ nígbà tó bá wá di aago 1 òru. Ó bẹ̀rẹ̀ láti aago 12 sí aago 1 òru. Ẹ mú nọ́fíndà seaflower yìí, ẹ ṣí, ẹ dà sínú inú ẹ̀. Kẹ́ ẹ tún wá tún gbó, kẹ́ ẹ gbó dáadáa kó wà ńbẹ̀. Tẹ́ ẹ bá ní ọṣẹ ìyọ́nú àbí ọṣẹ ìdẹ̀ra, ọṣẹ náà ti wà lọ́dọ̀ wa ń bí, ẹ rà á, ẹ fi wẹ ìwẹ̀ yìí. Kábíyèsí ọba mi Èdùmàrè. Ẹ wá ẹ gbó dáadáa, ẹ wá yọ àwọn ṣakiti yìí kúrò nínú kinní yìí. Ẹ wá gbé sí balùwẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní wẹ̀ kẹ́ máa tọrọ gbogbo nǹkan tẹ́ ń fẹ́, ẹ máa tọrọ gbogbo nǹkan tẹ́ ń fẹ́. Bẹ́ẹ̀ bá wẹ ìwẹ̀ yìí, kábíyèsí ọba mi Èdùmàrè, èèyàn ò ní wẹ ìwẹ̀ yìí kó má rí àmì ìsàmì, kó má rí fíìmù Ọlọ́run láàrin ọ̀sẹ̀ náà, láàrin oṣù náà. Tẹ́ bá fẹ́ máa wẹ̀, ẹ máa wẹ̀ lẹ́ẹ̀mejì láàrin oṣù. Kẹ́yìn náà wá wo bí àṣírí ẹ̀dá ṣe ń bò, bí wọ́n ṣe ń ṣèyàn láàánú, bọ́nà ṣe ń ṣí fún yàn. Akọ́láwọlé ọmọ amúlébọjà àrólé Oòduà. +229 +229 01 97 18 119 66 á bá wa lára mu.